ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ti Adeleke, ẹ̀yin ti Kúnlé ológun dúdú. Kókó tí mo ṣe yọjú lénìí yìí ni pé láti bá yín sọ̀rọ̀ lórí ìbò tá a fẹ́ dì ní August 15, 2026 fún Ademola Adeleke. Ẹ jọ̀ọ́ a fẹ́ rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa, tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, tẹ́ ẹ dẹ̀ ń wá ire fún ìpínlẹ̀ Ọ̀ṣun, tẹ́ ẹ dẹ̀ ti wà lẹ́yìn Adeleke, tọ́lọ́run náà dẹ̀ ti wà lẹ́yìn yín. Mo fẹ́ kó jẹ́ pé nígbà tó bá di ọjọ́ election, a fẹ́ kí everybody kó lọ sí ibùdó ìdìbò pẹ̀lú kámẹ́rà ẹ̀. Ìwọ tó bá ní MVH ẹ gbé lọ́wọ́, ìwọ tó bá ní fóònù tó jẹ́ pé ó ní kámẹ́rà ẹ gbé lọ́wọ́. Gbogbo activities tó bá lọ ń bẹ̀, òfin fún wa láàyè láti rìkọ́ọ̀dù ẹ̀, òfin fún wa láàyè láti rìkọ́ọ̀dù ẹ̀. Ẹ rìkọ́ọ̀dù figures tó bá pè, tó bá ṣe ń kà ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀. Ẹ ra data tó bá dẹ̀ kúrò ní polling booth, tó bá jẹ́ ward headquarter ni wọ́n ń lọ àbí local government council ni wọ́n ń lọ, ibi tí wọ́n bá ti fẹ́ ka ìbò ẹ tẹ̀lé wọn débẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọjọ́ yẹn nìkan, ẹ jẹ́ ká fi sílẹ̀ fún Adeleke. Ẹ má jẹ́ ká kánjú, ẹ má jẹ́ ká sáré bójú rọ̀ bóòrùn hàn. We are ready to be there. Ẹ jọ̀ọ́ ẹ bá ìbò yín dé ibi tí wọ́n ti fẹ́ kà á. Ẹ bá débẹ̀ ní local government, ẹ bá débẹ̀ ní ward level, ẹ bá débẹ̀ ní state level. Ibikíbi tó bá ti ń gbé resort lọ, ẹ máa bá wọn lọ pẹ̀lú kámẹ́rà. Ẹ kámẹ́rà everybody tó bá wà ń bẹ̀. Ẹ má bẹnikẹ́ni jà, a fẹ́ ìjà, torí tó bá ti rí i pé ọwọ́ Adeleke ti yọjú ti anybody lọ, wọ́n lè fẹ́ gbé jà wá. Ẹ̀yin ẹ má bá wọn jà, ẹ jẹ́ ká fi sùúrù sí i. Tó bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀, má bínú, ẹ má jẹ́ ká jà. Ìyẹn ni kókó tá a fẹ́ pé ká sọ fún yín. Ọ̀rọ̀ ọjọ́ yẹn ò ń sọjọ́ ìjà, ẹ jẹ́ ká fọjọ́ yẹn lẹ̀ fún Adeleke, ẹni tá a nífẹ̀ẹ́ sí ni. Mo dẹ̀ fẹ́ kí ẹ rán àwọn àgbààgbà wa létí àtàwọn tó kù díẹ̀ fún nínú ìwé kíkà. Ẹ rán wọn létí pé tí wọ́n bá ti rí ìwé tí wọ́n máa tẹ̀ka ìbò sí, tí wọ́n bá ti fún wọn ní voting sheet yẹn, pátì tó wà lókè number 1 tó rí bí àwọ̀ kọ́lọ̀ yìí tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí, ibẹ̀ lẹ máa tẹ̀ka àtàǹpàkò yín sí. Number 1 party lẹgbẹ́ Adeleke. Tẹ bá ti gba ìwé yẹn, ẹ nídìí láti máa kà á lọ sàlẹ̀ àbí kà á lọ sáàárín. Ẹ lọ sí number 1 tẹ kọ́kọ́ rí bọ́n ṣe fún yín yẹn, ibẹ̀ lẹ máa tẹ̀ka sí. Ó ní kọ́lọ̀ yìí, àwọ̀ yìí ló wà ń bẹ̀, àwọ̀ yẹ́lò, lógò yìí lẹ máa rí ń bẹ̀. Àtàǹpàkò ni lógò wa, ìyẹn ni kẹ́ ẹ lò, ìyẹn ni kẹ́ ẹ tẹ̀ka sí. A láti sọ fún yín, ẹ má jẹ́ kíka yín bọ́ sáàárín méjì, ẹ jẹ́ kó bọ́ sí ọ̀gangan ibi tí lógò àtàǹpàkò wà, so that kò ní lè jẹ́ waste, kò ní lè jẹ́ waste, wọn ní yọ́dànù. Tọ́wọ́ bá dẹ̀ ti dìbò yín tán, ẹ dúró tì wọ́n síbẹ̀, ẹ dúró tì wọ́n síbẹ̀, ẹ dúró tì wọ́n sí polling booth. Tẹ́ bá ti dúró síbẹ̀, jẹ́ kó kà á lójú yín. Tó bá ti kà ẹ fídíò sheet of paper yẹn tí wọ́n kọ result sí. Ibi tó bá dẹ̀ ni wọ́n ń lọ, ẹ bá wọn lọ síbẹ̀ ká lè ṣe àṣeyege. Ẹ jọ̀ọ́ ẹ má jà, ẹ má ṣakitiyan, ẹ má ṣe jàgídíjàgan, ká lè rí àǹfààní ìbò tí ẹ lọ dì. Ẹ ṣé, ẹ má gbàgbé Kúnlé ológun dúdú, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, bàbá yín, òun ló ń sọ̀rọ̀ Kúnlé ológun dúdú. Ẹ lọ lọ́jọ́ ìdìbò 15th of August 2026, kò ní pẹ́ dé o. Adeleke, Ademola, Nurudeen, Jackson oníkẹ́ dìbò yín fún. Ẹgbẹ́ Accord ló wà, àtàǹpàkò ní símbọ̀ Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun.